Ayọ̀mídé. Kí ló ṣe Ayọ̀mídé? Ayọ̀mídé. Kí ni màá ṣe báyìí o? Kí ni màá ṣe o? Kí ni màá ṣe? Kí ni màá ṣe? Kí ni màá ṣe? Kí ni màá ṣe báyìí? Kí ni ṣe? Màámi. Ìkà wọn làwọn èèyàn o. Ìkà bọ̀rẹ̀. Láti jẹta, ọmọdé tó rántí láti jẹta tó kàdà gbá ọlọ́wọ́ oléwòsàn. Yàrá dáradára yóò sí. Owó ni ìta máa jẹ́ pé ọmọ tiẹ̀ tó sọnù. Farabalẹ̀ ẹ̀rọ kan burúkú balẹ̀. Òun lọ kàdà gbá. Ṣé ò ní bọ́tà mọ́ ọ̀rọ̀ lọ́bẹ̀? Àbí? Ẹ̀sán náà ní owó ni ọ̀sán. Kò lè sọ wọ́n nígbà bá dẹ́dẹ̀. Ọlọ́wọ́ ọgbọ́gbọ́ bíbí ọ̀sán lọ. Wọ yàrá dáradára yóò sí. Ọ̀rọ̀ wọn jẹ́ lẹ́bi tẹ̀sán. Ìkà làwọn èèyàn o. Bọ̀ ibi báyìí mo fi sílẹ̀ kan. Ibi náà ni. Ó dúró àwọn èèyàn wá pélé lórí. Ibi mo fi sílẹ̀ sí. Kí ló wá ṣẹlẹ̀? Ibo ló wá sáré lọ lẹ́nu sínsìn? Àbí kí n béèrè lọ́wọ́ àwọn tó jókòó yìí ni. Bọ̀ tán bá ní báwo mo ṣe jẹ́ sí kí ni mo fẹ́ sọ fún wọn. Wèrè má dùn wò ni kò má ṣe bí lọ́mọ. Wó jẹ́ máa lọ. Ayọ̀mídé. Ọ̀rẹ́ mi. Mo máa rí Ọláyínká. Bó ṣe rí rẹ. Akànpàdé náà ni on the street. Ẹ wá sọ fún mi pé kí n jọ o kí n bóun bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Báwo pé kí ló ṣẹlẹ̀? Ó ní o ò respond sóhun mọ́. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀? Ó ní kó bá mi sọ̀rọ̀. Ó ní kí n bẹ̀ ẹ́. Kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan tó fi ní kó bá mi sọ̀rọ̀? Balikis, that is what I cannot say. Because ṣorí bó ṣe ń wò mí lèmi náà ṣe ń wò. Kò rí nǹkan kan sọ. Ó kàn sọ pé jọ̀ọ́ o Ayọ̀ bá mi bẹ̀ Balikis. Balikis ò bá mi sọ̀rọ̀ mọ́. Balikis sọ pé òun ò fẹ́ mi mọ́. I don't understand. Tí ò bá sọ fún ẹ, èmi á sọ fún ẹ. Okay, mo ń gbọ́. Ṣé o lè believe pé Ọláyínká ó ní kí mi máa dress half naked bí mo ṣe máa ń dress tẹ́lẹ̀? You don't mean it? Yeah, I mean it. Ó ní pẹ́pẹ́sì kan o gbogbo ìjáàbù ìborùn tí mò ń lò yìí òun ò like ẹ̀ kò jẹ́ kí n look sexy kò jẹ́ kí n look hot pé èmi ti dàbí typical Muslim. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé nítorí ọkùnrin lásánlásán lèmi ṣe máa fi gbogbo nǹkan tí mo ti ń lò tí aráyé ti ń rí mi pé mo ti ń borí mo ti gbẹ̀sìn màá wá yọ gbogbo ẹ̀ sílẹ̀ màá tún wá bẹ̀rẹ̀ sí ní máa ṣí ara mi ara tí mo ti ń bò tí mo ti fi ń kírun sọ́lọ́run màá tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa ṣí sílẹ̀. Jọ̀ọ́ ṣó make sense kankan? Balikis, wait. I don't understand. Ṣé o mean pé nítorí wípé o ti múra bí hijab sister tí o rìn òhò mọ́ o ní Yínká sọ fún ẹ pé òun ò fẹ́ mọ́? That's the reason. Kò ní point mi jù yẹn lọ. Ó ní pẹ́pẹ́sì kan ṣé tóun bá fẹ́ yàwó tán táwọn jọ fẹ́ jáde èmi á wá borí màá bọrùn màá ṣe gbá màá ṣàwọ̀. Wo Fọláyínká sílẹ̀ tí ò bá ti lè fẹ́ mi tí mo ṣe ń borí tí mo ń bu ọrùn mi bóyá kó pọ̀n sókè rajà o dandan kọ́ o
jẹ́ kó lọ wá ìyàwó tiẹ̀ síwájú Ọlọ́run á ṣe ìyàwó tiẹ̀ fún. Balikis, hold on, that's not the point. Ṣé o mean pé nǹkan tó sọ pé òun fẹ́ mọ́ nìyẹn? Ṣọ́rọ̀ nìyẹn ni. That is the reason. Kò ní point. Kò sọ̀rọ̀ ńbẹ má worry. Torí mo ṣáà rí pé ó ń sọ pé kí n bẹ Balikis o, kí n ló ṣẹlẹ̀ gan kò rí nǹkan kan mí nǹkan kan. Ọlọ́run á ṣe ìyàwó tiẹ̀ fún. Á dẹ̀ ṣọkọ alálùbáríkà fèmí náà. Ọkùnrin màmá ń fọ́ ni gan ṣá. Ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ni. Mo ṣe Yínká, ṣé rí yẹn bẹ́ẹ̀ yẹn ni Yínká ṣá. Ìyẹn ò dẹ̀ ní pé kán fẹ́ni tó ń ṣe ara lẹ̀ yẹn kán má tún wo obìnrin mi ń ta. Ìbọkùnrin rẹ̀. Hello? Hey baby, what's up? How are you? Ṣé wà okay? Irọ́ ni o, ẹ ti parí iṣẹ́ náà nìyí. Inú mi dùn. Ṣé dáadáa ni? Kò sí nǹkan tó ṣe mí, mo wà okay, I'm okay. Yeah. Ṣé àwọn ọmọ ilẹ̀ yẹn ṣé wọn disturb ẹ̀ ṣá ṣé òwò ojú ẹ̀ lóyún? Yeah, o mọ̀ kojú kọlàdá ní. Sọjọ́ ilẹ̀ wa ń bọ̀ ní báyìí. Ṣé lóòótọ́? Okay. Má worry, èmi náà bẹ́ẹ̀ ṣe favourite tẹ̀sílẹ̀ ṣe ti gbọ́. Ìwọ náà tó bá ti wá ń bọ̀ wá wá mú ìyá Kúnlé ọmọ káàbọ̀ wá mú dání. Ó ṣàmọ̀ nǹkan tí mo máa ń like. Tó bá ti bọ̀ kó bá mi rà bọ̀. Ṣé o ti gbọ́? Okay, kò sí wàhálà. All right then, bye-bye. God, Ayọ̀mídé. Yeah. Yes. Ayọ̀mídé yẹn yà mí lẹ́nu. Tí n bá ló yé mi, irọ́ pátápátá ni mo pa. Torí condition tí mo bá yẹn, in fact, Ayọ̀mídé gbèrè. Ó kàn surprise mi ni. Ìgbà tí mo tún máa ní kí n fi lọ, kí n padà síbi tó wà. O lè believe pé mi ìbá ń bẹ̀ mọ́. Mo wọ̀ tún mo wò sí, mo wo wájú mo wẹ̀yìn. Mi ò rí mọ́. Mo dé síbi tí mo fẹ́ wá sí. Bọ́ kí ló rò bó ló ṣẹlẹ̀ sí? Ayọ̀mídé tó ń wò yẹn kò ń ṣe ọmọ burúkú o. Ọmọ gidi ni. Kò ń ṣe ọmọ burúkú rárá. Ṣùgbọ́n kí ló lè fà á nù? Kí ló lè ṣe ìsàlẹ̀? Ṣé ọ̀rẹ́ mi, tó bá fún yóò fún wa ní ilé. Ó lè tó wá fún wa ní ilé mi, wá tún lè. Ṣé fi ẹ̀bẹ̀ yẹn sí? Then, wọ́n kọ́ ọkọ̀ ní Indo ní Mami, ẹ káàbọ̀. Ọlọ́run fi yé yín lágbára Ọlọ́run. Ẹlẹ́dàá mi kí ó fi yé yín lágbára Ọlọ́run. Mi mami, bó wá ní tẹ́lọ̀ mami, ó yọ yín. Àti bínú, orí nǹkan ṣe bálẹ̀ mo ní n ó dé. Ọ̀rọ̀ bá bẹ́ẹ̀ wá mọ̀. Ojú wọn mà fi mú wọn bí iṣẹ́ bírísọgbé tí mo ní mo lọ. Wọ́n ṣàmú wọn fẹ́ kàn mí. Wọ́n bá ní pé ètí kàn mí. Ìmọ̀ relé pé mi ò ní gbogbo tí wọ́n rà. Ní tí wọ́n rà. Mami, tí wọ́n ń bò Linda yìí, kó wọ́n sún jẹun kan nulẹ̀ mọ́. Kí wọ́n láwàá jẹ báyìí. Lájẹ Ọlọ́run ó ṣe é lágbára Ọlọ́run. Pẹ̀lẹ́ màmí. Orí mi ọkọ mi. Má rẹ̀ ń kọ́. Máa ń kí wọn o. Pariwo oúnjẹ. Àlọ́ ìta ló fojú ní ìyà. Wọ́n fi pariwo oúnjẹ. Bẹ̀kẹ̀ àǹtí ẹ máa bọ̀ ilé yẹn nìyí ibi tí wèrè yẹn gangan ń gbé ni. No, mi pé ẹni tí mo wá ló ń gbé uncompleted building yìí ibi tó rí rádaràda ẹ̀. Àǹtí wèrè tútù ni náà ṣé bí wèrè tó fáìn tó pupa báyìí ni. Yẹ́ ó pupa. Bíbá yìí ló ń gbé bíbá yìí gangan ni. Ṣé mọ̀ pé ilé yẹn náà uncompleted ní tuntun ni ilé yẹn náà wọn ò parí ẹ̀. So wèrè tuntun náà ń gbélé tuntun ibi tuntun ló yẹ kó náà máa wà.
ó fàìn gan o tẹ́ bá débẹ̀ máa bá. well ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ẹ dúró àǹtí ẹ dúró ẹ jọ̀ọ́ mo ti mú yín dé ìbáyé nìsín mo ti sọ bí tí wèrè yẹn ń gbé. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Adéhùn wa ń kọ́. ok ẹ jọ̀ọ́ ẹ má wọrí tí n bá ti ń padà bọ̀ màá wá bá yín máa fún yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi débẹ̀ kí n bá pọ̀ wà ń bẹ̀ tí n bá ti ń lọ padà máa rí yín ẹ jọ̀ọ́. kí ló dé tẹ́yẹ̀ èèyàn ṣòro ṣe lóore báyìí gan-an. ẹ ní sùúrù ọ̀nkù náà. ẹ ń ṣèyàn torí pé mo rí yín lálàjà ló jẹ́ kí n gbégbó mi àti kinní tí mo fi ń ṣayé yẹn lẹ̀ mi wá mú yín wá bíi látọ̀hún lọ́hún yẹn mi tún wá júwe bẹ̀ ẹ tí mo bí tẹ́ ń lọ. ṣé bẹ́ẹ̀ mi ni mo ṣàdéhùn ẹ jẹ́ kí n débẹ̀ kí n bá tí n bá ti rí tí n bá ti ń padà bọ̀ màá rí yín ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́. ẹ wà ẹ má máa gbèrú yẹn wá lọ́wọ́ ọmọdé. ẹ ṣé o. ilé ìtàlẹ̀ ọ̀hún. Balikis, how are you? Orí mi. Lórí ẹ̀ náà. Alhamdulillah. Tó ṣàwọ̀ okay. Mo okay. Ojú ẹ̀ ń dán. Ojú ẹ̀ ń dán gan. Wọ́n dé. Ojú mi ń dán. Kò sójú tí ò kì í dán lọ́dọ̀ tiẹ̀. Àti ìgbà tí n bá ní pimples. Àti ìgbà tójú mi ò bá fresh náà ojú mi ń dán náà gbogbo ẹ̀. Well, ó ṣé mo dúpẹ́. Ojú mi ń dán mo gbó. Ó ṣé. Balikis, I'm happy for you. Thank you so much. Ọ̀rẹ́ mi, you are now happily married. Yes, I'm happily married. Thank God. Olúwa ṣeun ọ̀rẹ́ mi. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Lágbára Ọlọ́run. Sórí nílé ọkọ ẹ tó wà yìí, wàá bí ọkùnrin àbíró, wàá bí obìnrin àbíyè. Ní agbára Ọlọ́run, wọn ò ní lé ẹ kúrò ní ẹrù ẹ o. Ọ̀rẹ́ mi, I'm happy. Àmì ẹ ṣe ìyá aládùúrà tí yín náà dé ẹ ṣe. Sórí ẹni tó bá ń bọ́ ní rèyàn. Ìrètí ẹ̀ náà àdé lágbára Ọlọ́run. In fact, àwa náà máa bá wọ náà yọ. Ọjọ́ yẹn báyìí, wọ́n mọ̀ pé olọ́rẹ̀ẹ́ kan. Máa jó débi pé wọ́n mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ yà wọ́n. Ṣé ọ̀rẹ́ mi, thank you. Bó mo kàn imagine pé Balikis, odidi hijab sister. Èmi nìyẹn o. Hijab sister. Èmi nìyẹn. Ó wá padà end up sí ọ̀dọ̀ Christian. Thank you Jesus. Ọlọ́run máa ṣe o. Balikis. Ọ̀rẹ́ mi. Ìfẹ́ la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé o ti gbàgbé pé ìfẹ́ ni àkọjá òfin ni? Ọlọ́run tó dá ìfẹ́ gan kò fi ẹ̀yà sí tàbí ẹ̀sìn. Kí ló wá ń sọ ẹ̀? Bọ́kọ mi ṣe wà yẹn, kò disturb mi kí n má ṣẹ̀sìn mi o. Even though tí n bá fẹ́ dáná fún, tí mo dẹ̀ fẹ́ kírun, tí mo ní mo kọ́kọ́ fẹ́ kírun, kò ní bá mi jà rárá. Á fi mí sílẹ̀ kí n ṣàdúrà sọ́lọ́run mi tí n bá wá ṣe tán o, mo wá lè dáná fún. Tóun náà bá dẹ̀ fẹ́ lọ sí church tó fẹ́ lọ gbàdúrà mi ò kí ń di lọ́wọ́ o cause I understand ara wa àtijọ́ sọ tẹ́lẹ̀ a dẹ̀ ti jọ agree so baby bó ṣe wà nìyẹn o. That's very nice. Ṣé bí mi gan ṣe wà yìí tí n bá rí ìfẹ́ ọkàn mi ẹni bí ọkàn mi tí mo love tí mo truly love ọmọ my dear sister I'm going. Mi ìfẹ́ wọn bóyá Christian ni o bóyá Muslim ni ìyẹn tí ẹ̀kọ́ gangan ló bá mi báyìí bí kò ṣe pé kí n love ẹ̀ kó dẹ̀ love mi. Baby, ìfẹ́ ló jà jù. Ìfẹ́ ni àkọjá ohun gbogbo. Ìfẹ́ ló lórí ohun gbogbo. Ibi tí ìfẹ́ bá ti wà, kò sí nǹkan tó jẹ́ pé bóyá ẹnìkan Muslim àbí Christian. Ẹ máa understand ara yín ni. Ìfẹ́ ló ṣe kókó. Balikis, I'm waiting for the right man to come. And you soon see him. Inshallah. Amen. Thank you, darling. Balikis. Are you pregnant? Yes, I'm pregnant. Wow. Pregnant. Ṣé bó ṣe ń wò mí, èmi gan ti lóyún. Sorry. O ti lóyún? Oyún báwo? No, I don't understand. Mo ti lóyún. Níbo lo ti lóyún? Ta ló fún ẹ lóyún? Irú question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn? Ṣé o ń béèrè lọ́wọ́ ẹ pé ta ló fún ẹ lóyún ni? Ó ṣe lè máa béèrè lọ́wọ́ pé ta ló fún mi lóyún ṣé mo jẹ́ ọmọ kékeré ni. Mo ní láti béèrè pẹ̀lú condition ni ibo lo ta ló fún ẹ ibo lo ti lóyún. Olórí burúkú àwọn ọmọ amúgó mi ò fọ́. Ó wá ń lọ ọ̀kadà wá gbà ní olórí burúkú yẹn. Má lọ jáde! Má bójú yín jẹ́ ni olórí burúkú yìí. Ó wá fẹ́ lọ.
kò ní dá fún yàrá yẹ. Sọ̀rọ̀ tó nọ́mà sí. Ayọ̀mídé. Àlọ́ ní burúkú lọ́mọ yẹn máa lọ sí. Báyọ̀ lọ yẹ. Ayọ̀mídé. Ayé ẹ̀ máa bàjẹ́ bó ṣe lọ yẹn. Ayọ̀mídé ní sùn. Má lọ sí. Ó dàbí kí mo ti ń gbàlejò bíbá mo ti ń gbàlejò àwọn kọ́sítọ́mà mi ti pọ̀ ṣé mo ní ẹ wá bí ní olórí burúkú. Mystery lọ̀rọ̀ yìí o. Baby. Ó dá mi mọ̀. Akira, few minutes ó tún ń ṣe gángan. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àti wípé níbo l'Ayọ̀mídé ti ń rí aṣọ tó fi ń pààrọ̀? Níbo ló ti ń ráṣọ tó ń change? Cause mo rántí pé aṣọ tí mo rí lọ́rùn ẹ̀. Àyànfẹ́ mi, àyànfẹ́. Kàyéfì rèé o. Ó ti lọ. Mo mọ̀. Olórí burúkú. Wèrè. Ta ló fún wèrè láṣọ? Ta ni ẹni tó fún Ayọ̀mídé lóyún? Kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́ fún mi o. My dear, gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá gbogbo ẹ̀ ló wà reasonable. Ṣùgbọ́n tá a bá ní ká máa tú ọ̀rọ̀ yìí ó máa dàbí ẹni pé agbẹ́rù ẹlẹ́rù sórí àwa fa tiwa lọ́wọ́. Wait, kí ló mean? Pé à ń gbé ẹrù ẹlẹ́rù sórí à ń fa tiwa dání. Kí ni ìtumọ̀ yẹn? Díà ṣé bó mọ condition tó wà. Condition kí ni wà kí ni? Wá Ṣé ṣọ́ọ̀ṣẹ̀ lóyún ni? wá jókòó mi fẹ́ stress fún Ẹ ló mi jọ. Come on, sit down. Jókòó. Báyìí. Sórí bí báyìí. Apartment rẹ nìyẹn. Sórí wo you can sit down. Jókòó. Sórí bí báyìí. Apartment mi lélẹ̀. Ṣùwárí I didn't disturb you. O lè wá láti ibẹ̀ yẹn. O lè wá síbí. O lè lọ síbí. No problem. Kí lorúkọ rẹ? Bọ́lá. Bọ́lá. Kí ni orúkọ títí rẹ? Orúkọ títí mi. Orúkọ mi. Màá sọ fún ọ lọ́jọ́ mi. Later. Kí ló fẹ́ jẹ ọ̀rẹ́ mi? Ṣàwámà àti kúlíkúlí. Kò sí yẹn bí. Ònú mi bọ́tà. Bọ́lá kò sí yẹn bí. Wo Bọ́lá ṣó máa jẹ nsálá pẹ̀lú ewé ìbẹ́pẹ. Ó máa jẹ. Oya come and eat. Come and sit down. Come sit.
aṣọ ẹ̀kọ́ wọ̀. Change aṣọ ẹ̀. Kí n change. Aṣọ tuntun. Ṣódà. It's okay. Yes. Ní yàrá mi. Yes. Ó fẹ́ pa mí. sẹ́yìn náà lọ wá ń táyà òkè fún. Bẹ́ẹ̀ ni bàbá. Fọkàn ẹ balẹ̀ ò ní ṣòro. Ìpele kelo ló ní ọ̀fẹ́ ṣe tó rújú yìí. Ẹlẹ́ẹ̀karùn-ún ni. Ìpele ẹlẹ́ẹ̀karùn-ún. Bẹ́ẹ̀ ni. Ṣé bí kèétí ìbímọ. Rárá o kò tí ì bí anything. Ọ̀dà solution sí wà. Solution wà. Ọlọ́run ó ṣe o. Sórí ń fún ọ ní nǹkan kan tó fi continue pẹ̀lú ìpele ẹlẹ́ẹ̀karùn-ún tó lórújú torí pé ìpele keje ló sì ń lọ ṣùgbọ́n solution sì wà pé ńgbà tí ò tí ì bímọ ọ lè continue láti complete ìpele ẹlẹ́ẹ̀keje. Ẹ ṣé bàbá. Fọkàn ẹ balẹ̀ yóò ju ọ ṣe tẹ̀lé mi kó wá gba nǹkan kan. Ọlọ́run ṣe Ọlọ́run ṣe o. Ẹ ṣé gan. Inú mi dẹ̀ ń dùn. Yes. How are you? Oh, forget about that. My worry. What's the end of it? Okay. Now, later. Hello, guy. Má bínú mo wà lórí aago ni. Okay. All right.
láyìnká náà bẹ́ẹ̀ bí o ṣe ń wò ó lọ́dọ̀ pé ọmọ tí mo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó kà. Ayé máa bàjẹ́ tó fẹ́ báyé mi jẹ́ ni. Are you okay? Can you go? Of course, sir. Come on, move. Hold on. Woman, are you okay? Are you sure you are okay? Yes, sir. Now move, Mr. Man, move. Handle that guy well, okay? Move. Yínká, gbogbo ìgbìyànjú mi lórí ọ̀rọ̀ Balikis pàbó ló padà já sí. Torí Balikis jẹ́ kó yé mi wípé òun ò lè padà sí half naked. Balikis ló sọ yẹn fún yà bí? Yes. Òun ò lè padà sí half naked. Nǹkan tó sọ nìyẹn. Wow. But kí ni ìwọ rí sọ sí? Ó fọ́ ni. Kí ni mo rí sọ sí bí báwo? Decision ọ̀rẹ́ mi náà ni mo máa tẹ̀lé náà. Yes, ó make point. But anyway, jẹ́ kí n tètè máa lọ. Mo kàn ní kí n wá fún ẹ ní feedback ni. See you later. Ayọ̀mídé. Kí ló ṣẹlẹ̀? Fi wọ́n mi sílẹ̀. What happened? Nǹkan tí mò ń wò ni pé tí Balikis tó bá náà ò ṣe mọ́. Oh, bad now. Oh, no, bad. Yínká, ó fọ́ ní gọ́ṣà. Reasons tó fi fọ̀rẹ́ mi sílẹ̀ ni pé ó lóun ò lè padà sí half naked mọ́. Now, ó ti di tán tèmi bẹ́yẹn. Ó ṣe rí mi gan sí. Look at me. Wo nǹkan tí mò ń wọ̀. Ó mọ̀ kí born again ni mi ò lè ṣerú nǹkan bẹ́yẹn. Ayọ̀mídé. Yes. Ọ̀rọ̀ fẹ́ ò rí báyìí now. Yeah.
can turn to my taste. Imagine. Yínká, wò mí. Ó dà gbọ́rọ̀ tí mo bẹ̀ sọ́dà kò ti fẹ́ máa yí ẹ lórí. Ṣó ń gbọ́ mi sìn? Èmi ò lè fẹ́ ẹ. Ó gbọ́? If a man turn up me. I am not interested. Yes. Ṣé mo kàn tí mo rò? Kí ni? Mo kàn imagine pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò kí n ṣe set up. Set up? Yeah. No, kò kí n ṣe set up. Ṣé mo pé mi àtẹjọ ní ọ̀rọ̀ ní last time ta met? Yeah. Ó dẹ̀ ní nǹkan tó bá mi sọ. Mo á wá síbi láti wá sọ fún ẹ pé mo ti gbà. I mean pé o ti gbọ́ fún mi, o dẹ̀ ti gbà. Yes. Just like that. Lọ́jọ́ sọ́jọ́, o dẹ̀ ti yà turn up sí taste bar. Yínká, ó yẹ kó mọ̀ pé tí o bá nídìí obìnrin kan ò jẹ́ kó mọ́lú. I have my reasons. Ẹlẹ́dùà náà mo fẹ́ bọ́ lọ́wọ́ ìyá ẹ̀. Ogun àdágbé, àdáfà, àdásọ Elédùmarè ṣàánú mi. Mami. Kí ló dé? Mami, orí ìrònú ilé ṣe wà. Ìwà ní ronú. Kí ló dé tẹ̀ ń ronú? Ṣé ní ronú? Àdágbé, àdásọ, àdáfà ẹ̀. Mami, ọmọ mi. mo fi Ọlọ́run búra fún yín, má ṣọmọ fún yín. Pánú mọ́, n kò fẹ́ máa gbóhùn mọ́. Bó ṣe máa ń wí náà nìyẹn. Ó ṣọmọ fún mi, ó ṣọmọ fún mi. Yóò ló wá tó fẹ́ ṣọmọ fún mi. Àwọn tí yóò tu ọ̀tẹ̀jọ jẹgbẹ́. Ìyá wọn ti jẹun wọn. Kí wá ló dé? Ṣé kò tí tòkè mi jẹun ni? Mami mo mọ̀, ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tẹ́ fi ń wé mi yẹn. Ìwà tí ṣe wá yàtọ̀ síra wọn, ẹ dẹ̀ mọ̀ pé mi ò ń ṣerú ọmọ bẹ́ẹ̀. Kí ni tí wọ́n ń ṣe tí wò ó gbọ́dọ̀ ṣe? Lọ ṣe tí wọ́n bá ń ṣe. Ó sì wá ní ìwà àti ṣe wọ́n. Lọ ṣe tí wọ́n bá ń ṣe. Táwọn náà tí ìyá wọn fi ń jẹun wọn. Wọ́n náà lọ ṣe kí n lè jẹun rẹ̀. Mami máa ṣọmọ fún yín. Àní ọmọ kọrin yìí sí mi létí mọ́ ó tó gẹ́. Ó tó gẹ́ o. Ìfẹ́ gbórin létí mi mọ́. Ìfẹ́ gbórin mọ́. Ìfẹ́ gbọ́ mọ́. Wow. Yeah. Wow. Stop. Wow. Kenneth. Jẹ́ kó yé mi pé kí n ké kàn. Yeah, but go relax. Kí n gbá kí n já ẹ. Kí n mẹ́kú ẹ̀. Kò lè yé àwọn tèmi ló dá mọ́ ń gbòòrò. Kò lè yé ò lè já tán. Kí n pẹ́pẹ́ jẹun. Kí n pingi. You can't stop now. Stop. 100. Kí n gún ẹ kí n rún ẹ. Kí n Wow, lá. láti ṣe yẹn báyìí. Kí n I'll pẹ́pẹ́ stop jẹun now. ẹ. Tẹ́lẹ̀. Láyínká. Bàbá. Òun rèé o. Ògùnnú abẹnugọ̀ngọ̀. Àṣà ni ọ̀jẹ́. Bó o bá ṣàbólògùn tí ń ṣà dandan ni kó jẹ́ fún ni. Gbà. Sórí òkà yìí, ó kìbọ̀ ìka àárín rẹ̀. Ó wá gbìyànjú, ó gbọ́dọ̀ rí pé ó fòkà yìí bá ọmọbìnrin lò pọ̀ lónìí. Láyínká, wo àkùkọ àárọ̀ ọ̀la ò gbọ́dọ̀ kọ́ ọmọ tí ìróbìnrin bá lò pọ̀ o. Tó bá ti wá ṣe tán, ó wá mú ọwọ́ rẹ̀ èènu ojú ara rẹ̀ lọ́ba dóòka ìpadà wá fún mi. Wo lọ́ba bọ́ ayé. Ẹ̀yin ẹ jẹ́ kí n tètè máa lọ sá.
ẹ ṣé gan sà ẹ jẹ́ kí n tètè máa lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí gan ara mi ti ń gbé gàlẹ́gàlẹ́ ẹ ṣé gan sà. Hello? Yeah, Dúpẹ́, Alpha. Níbo ló wà? Mo fẹ́ rí ẹni. Yeah, nílé mi gangan. Ja. O sí around. Sẹ̀mẹ̀ bọ́dà, kí ló ń ṣe ń bẹ̀? Shit. Okay, no. I can feel like I said I just catch phone then. I did. 100. Okay, ma worry. No, ma for 100. Wow. Shit, yeah. Hi, Abide. Yinka, how are you? How are you? Kí ló ṣẹlẹ̀? Ṣé òun kò fi orí mi? Yeah, mo kàn ní kí n ṣe surprise visit fún ẹni, àbí? Ṣé kò wá okay ni? Surprise. Okay. Yeah, Yinka, mind you, ibi ni mo máa sùn lénìí. Omi nẹ. Yeah, gbogbo nǹkan tó ti fẹ́ rí láti jọ at least ṣáà máa rí lénìí, then you have it. Wow. O tiẹ̀ ní kí n jókòó. Yes. Sit down. Go. Kí ló ṣe? Yinka. Mo imagine pé mo expect pé a máa jọ lọ́kọ̀ lálẹ́ ìrìn. O lè ti wá rí náà nìyẹn. Sit down. Sit down. How are you sure okay? You sure you miss me? Tell me. Seriously, 100. You're not see. No, see. Say something. sórí odidi ọjọ́ méje òun ọ wà máa kóná fún láàárọ̀ lọ́sàn-án láàárọ̀ lọ́sàn-án tí ìpéjọ méje sórí àárọ̀ ọjọ́ kẹjọ kùtù hàì o gbọ́dọ̀ gbé kúrò ní ilé rẹ̀
tẹ́lẹ̀dá rẹ bá wa fẹ́ bọ́ ọ ṣe tán yanyan tẹ́lẹ̀dá aya rẹ náà fẹ́ tì ọ́ lẹ́yìn. màá tún wà ń bẹ bàbá ó máa le díẹ̀ o. kò lè lé sórí tó o bá ti á wà ń bẹ torí ẹ bá bọ́ ọ ṣe tó o wà ń bẹ tó bímọ òun níṣẹ́jú rẹ. lọ́ọ̀bá di ó yahoo 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 ó yahoo yahoo. ó máa le gan bàbá ó máa le. lọ́mọ tòṣì gbà náà ọba ti mọ̀ pé ò lè ṣe yún. ti ń bọ̀ má pàníkì ó ti ń bọ̀ ó ti ń bọ̀ mo ní dòdò. ṣé o ṣe Balikisi ló bá fa bẹ́ẹ̀ ká ṣàfihàn Balikisi àbí bílí orí ẹ pé bílí Balikisi ṣé kéèpù lélẹ́ẹ̀dẹ́ àbí mo rùn. tá ń ta kéèpù. Balikisi ó bá yẹ jẹ́ Balikisi kẹ́ bá yẹ jẹ́ tẹ̀ bọ̀rún ṣe jẹ́ tán. Balikisi Bilikisu. ayé di Balikisi ayé di bàjẹ́ kéèpù lélẹ́ẹ̀dẹ́ àbí mo rùn. Balikisi ẹ wá kéèpù rọ Balikisi ẹ mọ̀ tán wá. ọwọ́ kan má fọ kò sẹ́ni tọ́lọ̀ ò lè gbà fún o ó ga o kò sẹ́ni tọ́lọ̀ ò lè gbà fún o Balikisi sóò lè dà. ẹ káàsán o ẹ káàsán o. ẹ jọ̀ọ́ mo béèrè mánéjà hòtẹ́ẹ̀lì yìí. mánéjà ẹ jọ̀ọ́ tí kò sí o. kò rí lè sí nǹkankan ẹnìkan ló sọ fún mi pé vacancy wà níbí báyìí so torí ẹ̀ mo ṣe fẹ́ wá apply torí ẹ̀ mo ṣe ń béèrè mánéjà. vacancy wà níbí báyìí ṣé ìfẹ́ wá ṣe ń bíbá yìí ẹ fẹ́ ṣiṣẹ́ lẹ́yìn bá fẹ́ ṣiṣẹ́ ń bí o tó jẹ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ń bí lóòótọ́ ẹ bọ̀ tẹ kéèpù àbí tẹ fi sórí ẹ bọ̀ sílẹ̀ torí ẹ̀ ní ṣẹ́ ìbẹ̀ṣẹ̀ rí tó sì wà lọ́wọ́ ọdún náà sì sí ní tẹ́ẹ̀bà bọ̀. bẹ́ẹ̀ni òkú bẹ̀ ṣe rí àwọn ará pàkéjì sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ṣe rí ìmọ̀lẹ̀ sí ìlú ọ̀sẹ̀ àwọn aláṣẹ pàkéjì bàbá ṣe kẹ́kẹ́ rí. èdè ìgbà wo wá ní mánéjà màdé bóyá kí n wá rí àwọn fúnra wọn. ọ̀rọ̀ tí akó apá tí wọ́n bá sọ òun náà mánéjà ó sọ mo já yín tán nù. kì í ṣe ń gbà ẹ ṣe ó dàbọ̀ ẹ ṣe o. Hello. Yeah. Sorry for distracting you. Okay. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń play guitar yẹn láti ẹ̀kan mo ń feel rhymes and rhythms ẹ̀ níbi tí mo wà in fact melody ẹ̀yẹn kàn ń wọ orí mi ni any talent gan o. Ọlọ́run ni o Ọlọ́run ni o. In fact you are a professional ẹ try gan. Bọ́ àbí ṣé tí n bá ní mo fẹ́ kọ́ kínní nǹkan ṣé ẹ lè kọ́ mi.
obìnrin ẹ fọ́ ni o. It's not funny. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ lè mọ̀ bọ̀ tó bá jẹ́ pé nǹkan tó wá látọkàn yín tẹ́nìyàn kan irú bẹ́ẹ̀ ṣe ń kọjá lọ tẹ́sẹ̀ pé rí mi tí mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣeré tèmi níbí nìyẹn bọ̀ tó bá jẹ́ pé wọ́n fọ́ọ̀sì ni ẹ lè mọ̀ bọ̀ bó ẹ ṣe sẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi yìí tí mò ń play yìí tẹ́ fi wá yìí ó túmọ̀ sí pé ó wá látọkàn yín ẹ dẹ̀ máa mọ̀ ó simple láàrin 3 weeks a month so gradually ẹ máa ti mọ̀. So ẹ̀mí pé láàrin 3 weeks má ti dàbí yín. pẹ́ jù nìyẹn. Wow. ó pẹ́ jù nìyẹn. Like I can't wait. Yes. Wow, mo wish láti mọ̀ o. Zero báyìí ní ìsìnkú ṣe wà kí ẹ fún ni. Okay. So tẹ bá move by ẹ ti bọ́ sí F sharp. Wow. So do re mi fa sol láti do yẹn tó wà lórí keyboard òun náà ló wà lórí guitar. Wow. Yes. Ẹ dẹ̀ ti dá gbogbo ẹ̀ mọ̀. Òun lélẹ̀ náà do re mi fa sol láti do do ti la so fa mi re do. Ẹ rí pé bẹ́ẹ̀ mi ṣe ń play tí mi wojú ẹ̀ yìí ẹ̀yin tí ẹ tún máa di professional jù bẹ́ẹ̀ lọ. Really? Yes. So Doremi náà tún wà ní guitar. Ó wà lórí guitar náà. Interesting. Yes. So ni orin yìí ní ìsìtẹ́ abẹ́ kọ orin lè ó mi oní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdà ni lọ́lọ́lúwa kò sóhun tó yà wá olómi onítẹ̀mí ọ̀rẹ́ mi olólùfẹ́. ṣé gan sa ẹ jẹ́ kí n tètè máa lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí gan ara mi ti ń gbé gàlẹ́gàlẹ́ ẹ ṣé gan sa. Láyínká wá mo fẹ́ ọ láti ẹ dáadáa sábólógún tí ì sá o sórí òka tí mo fún ọ yìí ó nípele ìpele ìpele kan ò gbọ́dọ̀ já ń bẹ̀ o bí ìpele kan bá e já ń bẹ̀ ọ̀jájà nù o. Láyínká tí wọ́n bá lé èèyàn jájà ọmọ túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni sà. ṣé ọmọ wèrè. mo mọ̀ sà. tí pele kan bá e jánu pele òka yìí kò ní sí ẹlẹ́gbẹ́ wèrè rẹ o. ẹ ṣé gan sà bàbá èmi náà mọ implication kan tí ẹ gbé lé mi lọ́wọ́ ẹ̀ sà mo dẹ̀ fi ń dá yín lójú pé lágbára Ọlọ́run orí mi á rọ̀ mọ́ ṣẹ̀dá mi á rọ̀ mọ́ mi ní dójú tì yín sà. ọ̀dà ẹlẹ́dàá rí òní tako yóò wá ju ọ ṣe bó ti jẹ́ fáwọn aṣáájú yóò jẹ́ fún wọn náà. àṣẹ bàbá àṣẹ bàbá ẹ ṣé gan ẹ jẹ́ kí tètè máa lọ. tètè máa lọ. Plus. Yahoo. Plus.
bàbá ní kété tí arábìnrin ìbá ti jí kó o ké sáwọn nínú ilé. Mọ́mì, ọmọ mi. mo fi Ọlọ́run búra fún yín, má ṣọmọ fún yín. Panu mọ́, n kò fẹ́ máa gbóhùn mọ́. Bó ṣe máa ń wí náà nìyẹn. Ó ṣọmọ fún mi, ó ṣọmọ fún mi. Dóòdó wa tó fẹ́ ṣọmọ fún mi. Àwọn tí ò tu ọtẹ jọ jẹgbẹ́. Ìyá wọn ti jẹun wọn. Kí wá ló dé? Ṣé kò tí tòkè mi jẹun ni? Mọ́mì mo mọ̀, ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn tẹ́ fi ń wé mi yẹn. Ìwà tí ṣé wá yàtọ̀ síra wọn, ẹ̀dẹ̀ mọ̀ pé mi ò ń ṣerú ọmọ bẹ́ẹ̀. Kí ni tí wọ́n ń ṣe tí wò ó gbọ́dọ̀ ṣe? Lọ ṣe tí wọ́n bá ń ṣe. Ó sì wá ní ìwà àti ṣe wọ́n. Lọ ṣe tí wọ́n bá ń ṣe. Táwọn náà tí ìyá wọn fi ń jẹun wọn. Wọ́n náà lọ ṣe kí n lè jẹun rẹ̀. Mọ́mì máa ṣọmọ fún yín. Àní ọmọ kọrin yìí sí mi létí mọ́ ó tó gẹ́. Ó tó gẹ́ o. Ìfẹ́ gbórin létí mi mọ́.